Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ́ Ọlọ́hun ọba gbólọ́ àpọ́nlé mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Àbọ̀rú àbọ̀yè mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ògo Olúwa, ọlá Olúwa kó máa bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé ní òwúrọ̀ yìí. Mo dé bí mo ṣe máa dé. Èmi ní ò mọ wá ẹ̀yin lẹ́ ò mọ rí mi. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Èmi tí mo náà ń bá yín sọ̀rọ̀ mi náà ò ní yodi nítorí iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ tó lágbára gbà ni, iṣẹ́ ayé ni. Ọlọ́hun ọba eledumare ọba àti orí bàbá wa òun náà ni ó ń tì wá lẹ́yìn, òun ò jẹ́ ká ṣìṣe nítorí ọ̀tá máa pọ̀ gidi gan, ṣùgbọ́n Ọlọ́hun ọba òun náà ni ọba tí ń gbé wa lékè ọ̀tá ló sì máa gbé wa lókè ọ̀tá nítorí pé ojú oyún lékè òsì bàtà báyìí ní lékè odò wọn aṣọ wọn fún bẹ́ẹ̀ ní gbayì láwùjọ kú. Aya yóò ní rí èmi mú tèmi, kò ní rí wọ tí ọ̀n wò mí, kò ní rí wọ náà mú, ọ̀tá ò ní rí wa gbèsè. Iṣẹ́ wọn bá yín mú wá lónìí, iṣẹ́ tí wọ́n bá yín mú wá lónìí ni iṣẹ́ àwúrí owó fún ọmọ Yahoo, ọmọ Yahoo tó ń ṣe orí afẹ́fẹ́ àti àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò. Iṣẹ́ yìí ń ṣiṣẹ́ fún ọmọ Yahoo, ó ń ṣiṣẹ́ fún oníṣẹ́ ọwọ́, bẹ́ẹ̀ sì ni ó ń ṣiṣẹ́ fún oníṣòwò. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ó ti sọ ara rẹ̀ di gẹ́rígọ́rùn káàkiri nítorí kó lè lówó. Adọ́kọ́ ni tàbá ti gèrí tàbá ti gọ́rùn, adọ́kọ́ ni pé tàbá gírí tàbá gọ́rùn ká tó lówó. Ayé tó kàn ti di ó ti dìdàkudà. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ kí a máa rọra ṣe nínú ayé, ẹ jẹ́ ká máa rọra ṣe nínú ayé. Tàbá ń wá owó kò ṣe kí a máa wá owó lọ́nà tipátipá, kò ṣe kí a máa wówó lọ́nà ogun. Òṣì àwọn nǹkan iṣẹ́ báyìí tí ò ní aláǹlò nǹkan ìyanu, tí ò ní nǹkan àrọ́mù nínú, àwọn nǹkan báyìí a máa gbani, a sì máa lani, kódà a máa sọ ní dolówó, a máa sọ ní dọlọ́rọ̀. Iṣẹ́ tí mo bá yín mú wá lónìí yìí mo fẹ́ kí ẹ bá mi ṣe. Tọ́mọ Yahoo bá wọ́dọ̀ yín ẹ ṣiṣẹ́ yìí fún un, yóò padà wá bá yín, yóò wá dúpẹ́. Oníṣòwò bá wá sọ́dọ̀ yín ẹ ṣiṣẹ́ yìí fún un, yóò padà wọ́dọ̀ yín, yóò wá dúpẹ́. Kí oníṣẹ́ ọwọ́ oníṣòwò kódà kéèyàn máa ta igi àbí kó máa ta pure water, tẹ́ bá ṣiṣẹ́ yìí fún un, yóò padà wá bá yín, yóò máa dúpẹ́. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ká má fa ọ̀rọ̀ náà gùn, ká má fa iṣẹ́ náà gùn, ẹ jẹ́ tètè mú wá nítorí a ò rí ọjọ́ àrímúso ní okùn. Iṣẹ́ méjì ní iṣẹ́ yìí, iṣẹ́ méjì ni. Tí n bá yọ̀ǹda kan, tí n bá yọ̀ǹda kejì, nígbà tí n bá mú iṣẹ́ pé náà ni. Iṣẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ sì máa ṣe lélẹ́yìí, ẹ bá mi wọ́ ọ̀gàyè, ọ̀gàyè ìbílẹ̀. Ọ̀gàyè ìbílẹ̀ yẹn ní ká tà fún yín nítorí ọ̀pọ̀lọpọ̀ jáwéjágbò àti jágùn bẹ́ẹ̀ àti káwọn ẹlòmíì lọ ń ra nǹkan lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ṣùgbọ́n kó mọ̀ pé ohun tó ń rà yìí kò mọ̀ pé títí àgíríkì náà gbélé lọ́wọ́. Kò rí sí iṣẹ́ tí ẹ bá fi ọ̀gà àgíríkì ṣe tó lè pìkì bí iṣẹ́ tá a bá fi ọ̀gà ìbílẹ̀ ṣe. Ẹ jẹ́ ká kíyèsára, tá a bá débi tá a ti fẹ́ ra ọ̀gà ẹjọ́ ẹ bẹ̀ wọ́n, ẹni wípé ti ìbílẹ̀ ni kí wọ́n tà fún yín. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì eléwé ọmọ míì wọ́n á ta ti àgíríkì fún yàn. Wọn ó ti mọ̀ pé àgíríkì àmọ́ lẹ́sìn tiẹ̀ tìbílẹ̀ àmọ́ wọn, ṣùgbọ́n wọ́n ó ta ti àgíríkì fún yàn, wọ́n gba owó tó pọ̀, owó tìbílẹ̀ ni wọ́n gbà fún yín. Ẹ jẹ́ kí a mọ̀ ṣọ́ra sí, ẹ jẹ́ ká mọ̀ ṣọ́ra sí. Ẹlòmíì gan, ẹ jẹ́ ká sì mọ̀ ṣọ́ra sí lọ́dọ̀ àwọn eléwé ọmọ tá a bá fẹ́ ra nǹkan. Ẹ jẹ́ ká mọ̀ ṣọ́ra, ẹ jẹ́ ká mọ̀ wo ewé tá a bá fẹ́ rà. Mo ti fẹ́ sọ kíní kan fún ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú àti lọ máa ra nǹkan lọ́dọ̀ àwọn eléwé ọmọ tó bá ti jẹ́ àgbàlagbà, tó bá jẹ́ bí arúgbó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ mi adélébọ̀ mi tán sì ń bímọ lọ́wọ́, ẹlòmíì á máa ṣe nǹkan oṣù lọ́wọ́. Tó bá sì ṣe nǹkan oṣù tó lọ fi mú èròjà fún yàn, iṣẹ́ náà lè má dáhùn, wàláhì tàálà lè má dáhùn àbí kó mọ̀ iṣẹ́ pàápàá ni. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ní bíyàlú Èkó ní nǹkan kan tí ẹ kò sí àǹfààní fún wọn láti jẹ ewé jágbò bíi tàwa, tọ́lọ́ sì ní pé ká tún wà ní ibi tí àwọn igbó wà dáadáa ká mọ̀ rí ewé já. Àǹfààní ẹjọ́ ẹ mọ̀ sọ fáwọn eléwé ọmọ tó bá fẹ́ràn lọ́dọ̀ àwọn eléwé ọmọ ọ̀dọ̀ àwọn arúgbó tẹ̀sí mọ̀ pé àwọn eléyìí o wọ́n ti dákẹ́ ọmọ bíbí, àwọn nìkan sì lọ́ máa ra èròjà kó tó fún yín lọ́gbọ̀n èèyàn ni èrè o. Ó yá ẹ bá mi wọ ọ̀gàyè tí mo sọ ọ̀gàyè ìbílẹ̀ ẹyọ kan. Ẹ bá mi wá àwọn owó náírà àtowó dọ́là. Ẹ wá 5 naira, 10 naira, 20 naira, 50 naira, 100 naira, 200 naira, 500 naira, 1000 pẹ̀lú owó dọ́là. Tó bá yẹ pé ọmọ Yahoo la fẹ́ ṣiṣẹ́ yìí fún, a ò lè lówó náírà o, owó dọ́là nìkan là á lò. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ara wa ń bì la fẹ́ lò, owó náírà tá à ń ná yìí ò ní ẹ máa lò fún. Bó ni iṣẹ́ yìí ṣe wá lọ, ẹ bá mi wá eku olóṣè, ẹ sì bá mi wá eku àgó, ẹ bá mi wá owó ẹyọ 21.
ẹ kó àwọn epo àgó epo olóṣè wẹyọ mọ́kànlélógún yìí ẹ kó sínú ìkòkò ìsasùn tuntun ẹ bá mi jó papọ̀. ẹ fi owó yìí ẹ fi hàn ọ̀gá yìí lẹ́yọ kọ̀ọ̀kan kó gba àwọn owó yìí lẹ́yọ kọ̀ọ̀kan èyí tí ó fi gbà tán. tó bá gbà tán ẹ máa kó owó yìí náà ẹ máa kó sínú ìkòkò ìsasùn yìí náà ẹ máa jó papọ̀. ẹ máa jó àwọn kan máa ń sọ pé tí ẹ bá jó owó sá fún ni ẹ ń tanra yín. ẹ ṣe kí ni ẹ ń tanra yín. níbi owó ní pépà láìlọ́n tó wà ń bẹ náà ẹ jó gbogbo ẹ̀pọ̀ gbogbo náà ní òjò gbogbo apáta ní òjò ní owó èyí tó jẹ́ láìlọ́n bẹ gbogbo apáta ní òjò bẹ́ẹ̀ gbọ́ mi yé. ẹ̀yìn ìgbà tẹ́ ti bá mi jó àwọn nǹkan wọ̀nyí tán ẹ bá mi pò mọ́ ọṣẹ tẹ́ bá ti wá pò mọ́ ọṣẹ tán ó jẹ́ wá bá mi mú ọ̀gá yìí àníjú ọ̀gá yìí o ọ̀gá yìí gẹ́gẹ́ lẹ́ máa fi sí ìsàlẹ̀ kíní tẹ́ bá lò ìsàlẹ̀ rọ́bà funfun tí ẹ bá kó ọṣẹ yìí sí ẹ máa kó ọ̀gá yìí ẹ máa fi tẹ́lẹ̀ ẹ máa kó ọṣẹ lé lórí tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ bá mi gbé ọṣẹ yìí pamọ́ fọ́jọ́ mẹ́ta ẹ gbé sápá kan. ẹlẹ́ẹ̀kejì tí ń sọ ẹ lọ bá mi wá ewé ewúro ìjọ ẹ sì bá mi wá èso sawori pèpè ìjọ ọjọ́ tí ẹ bá já àwọn nǹkan wọ̀nyí náà lẹ́ọ̀gùn mọ́ṣẹ tẹ́ bá ti gún mọ́ ọṣẹ ẹ bá mi fi òrí ìbílẹ̀ ẹ má ra òrí fèkì òrí ìbílẹ̀ tó jójú lówó ìbílẹ̀ gangan ẹ bá mi fi pò tẹ́ bá mi fi pò tán ọṣẹ yìí tí mo ní ká fẹ́ pamọ́ alákọ̀ọ́kọ́ yìí ẹ máa fi ọṣẹ yìí wẹ̀ ní àárọ̀ kùtùkùtù tẹ́ bá ṣe fi wẹ̀ tán ẹ máa kọ́kọ́ lọ fi alákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ máa fi fọwọ́ yín pẹ̀lú ìwúre kẹ́ máa ṣàdúrà kẹ́ máa fi fọwọ́ yín kẹ́ wá ẹ̀ṣẹ̀ wá lọ fi ọṣẹ yìí wẹ̀ ọjọ́ mẹ́rin la fi lọ ọṣẹ yìí àìkí lọ ọṣẹ yìí ní ọjọ́ Jímọ̀ àìsí lò ní ọjọ́ Wednesday àti Jímọ̀ láì lò mo kí yín púpọ̀ gan wọ̀nyí ẹ subscribe ire o.